ẹ̀yin èèyàn mi àní dààmú èmi àtọmọ mi nu èbó potoki àwárí tá a dé cap film village yìí mọ̀ọ́mọ́ sọ mọ̀ọ́mọ́ yọ kò mú òkú ẹ̀ kúrò ọ̀lẹ́ ò lè ṣiṣẹ́ tíátà àwa nu ní cap film village ọ̀yọ́ la ṣẹ̀ṣẹ̀ sí ń bọ̀ báyìí nígbà dé cap film village ẹ̀ wò sí ká mọ́ parọ́ Kunle Afolayan try o ó ṣe dáadáa fúnra ẹ̀ o kọ́lọ́n jẹ́ káwọn ọmọ tí a náà soríire ẹ̀rí tọ́mọ fọwọ́ bojú ní wò fìtín ń bá rí bọ̀dá ọ̀gá tí a mọ̀ rè olówó inú tí a mọ̀ rè ọ̀gá wa nu làwọn náà ń kí ọmọ mi mo ní ọmọ mi náà ti fẹ́ mọ̀ ṣe fíìmù o wọn bá sọ pé àṣé yóò mọ̀ fèbùn ní eléyìí gbọ́ Yorùbá àgbà tí èso ọmọ àlè mi mọ́ bí kò ṣe ní gbọ́ Yorùbá àṣàjọ ń fèbò kíra wọn àwọn nu ń gbọ́ ìyá la bá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọn àwọn náà kí wa dáadáa ọmọ mi bá fìdọ̀bálẹ̀ sí gbogbo lòun náà bá kí ọ̀gá àkí wọn ẹ̀yin èèyàn mi àmọ́ ní sórí burúkú o ẹ̀ ń bá ba lọ ló bá kú ẹ mọ́ bá wa bọ̀ ni àjọ gbádùn ara wa.